arábìnrin tẹ́ ń wò yìí orúkọ rẹ̀ a máa jẹ́ Mọ́rẹ́níkejì Adétutù. Òun ló ṣàlàyé bí ìrìn àjò rẹ̀ ṣe rí, bí ìgbìyànjú ìyá rẹ̀ lórí òun àti àbúrò rẹ̀ ṣe yọrí sí àṣìṣe ńlá kan. Gbogbo ẹ̀yin abiyamọ ayé mo kí yín o, mo ṣe yín pẹ̀lẹ́. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ láǹfààní láti gbóhùn arábìnrin yìí lónìí, ẹ má gbọ́ dànù lásán. Ẹ dì í mú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tẹ́lẹ̀ rí dìmú nínú ọ̀rọ̀ arábìnrin yìí. Ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta o. My dad and my mom, they got separated since I was 6 years old. Láti ìgbà yẹn náà dẹ̀ ni mo ti wà open to all sorts of abuse. But I couldn't open up, mi ò lè sọ fún ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bí ọmọ ọdún 8, mo bẹ̀rẹ̀ sí ní rí oríṣiríṣi nǹkan tó jẹ́ wípé kò ṣeé sọ síta. Táwa ni mo wá fẹ́ sọ fún torí wípé ọ̀dọ̀ grandma mi ni a gbé dàgbà. Mọ́mì mi náà gbé bẹ́ẹ̀ o, ṣùgbọ́n àwọn wá pé bá ṣe máa jẹ, bá ṣe máa mu nígbà tí dáàdì wa fi wá sílẹ̀. Ìgbà tí mọ́mì bá ti wá lọ síbi iṣẹ́ tó máa ti dé, mo rí pé ìkanra pé àwọn nìkan àdágbé àdásọ̀yẹ̀. Àwa ni wọ́n fi mọ́ ajé ọmọ 5 lọ́wọ́ wọn. Èmi jẹ́ ipò kẹta, mo ní ẹ̀gbọ́n àti àbúrò. Tó bá ti wá fi ìkanra ẹ mọ́ wa, ó máa mú mi rí ìyá mi gẹ́gẹ́ bí ọ̀tá mi pé kí ni mo ṣe láti lè gba irú ìtọ́jú báyìí lọ́wọ́ yín. Mo máa rí àwọn ọ̀rẹ́ mi lọ́kùnrin lóbìnrin, máa rí báwo bí wọ́n ṣe ń ṣe sí wọn. Ó wá máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi pé mi ò rí irúfẹ́ báyìí gbà ní ọwọ́ ìyá tèmi. I was abused several times but I could not tell anyone. Grandma mi tí a wà lọ́dọ̀ wọn náà, àwọn náà ò mú ọ̀rọ̀ rẹ̀ òun ò mọ́rọ̀ dẹrùn. Ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀, ebi lè máa pa wá gan. Grandma mi máa sọ pé ṣáwọn ìyá yín ni. Tí grandma mi bá lóúnjẹ sílé, wọ́n máa lọ gbé sí abẹ́ bẹ́ẹ̀dì wọn. Wọn ò ní kó jẹ síta. Tí àwọn náà bá ti wá dé lálẹ́, ìtọ́ wáyé ká fi wá fi ọwọ́ ọ̀fẹ́ yẹn fà wá mọ́ra. Àwọn á tún wá ṣe kí ni? Wọ́n tún wá máa kanra mọ́ wa pé àwọn ti lọ látàárọ̀, àwọn tún dé sìn, àwọn ò ní sinmi ní ìgbà kan àwòkan. Ẹni tí ó jẹ́ bàbá ọmọ fún mi ní ti ọjọ́ orí, tó bá máa yọ ọjọ́ orí mi right now, I got 20 years last month. But tó bá máa yọ ọjọ́ orí mi kúrò ní tẹ́ni yẹn, wọ́n máa yọ ní ìlọ́po 2, ó tún máa lé. The father of my child is 45. So, mo bí ọmọ mi ní at the age of 15 years old. So after things got worse, tí wọ́n rí pé kò sí àtúnṣe fáwọn ọmọ yìí ti lóyún, ọmọ tó gba scholarship, ọmọ tó jẹ́ senior girl, báwo ló ṣe ṣe? Ó ya gbogbo èèyàn lẹ́nu, ọ̀pọ̀lọpọ̀ the stigma, everybody gbogbo èèyàn ni wọ́n bú mi pé ọmọ yìí ò mọ nǹkan tó ń ṣe o, ṣùgbọ́n wọn ò mọ nǹkan tí ó fà á fún mi láti sọ pé bóyá mo ní oyún ní iye ọmọ ọdún gẹ́gẹ́ bí ọmọ kékeré ara mi. Wọn ò mọ̀ pé láti ọmọ ọdún 8 ni mo ti wà Xpose sí nǹkan tó ń pè ní ìbálòpọ̀. Ṣùgbọ́n ta ni mo fẹ́ sọ fún? Kò sí. Because after this happened, my parents now thought pé ẹ jẹ́ ká padà wá ká lè tọ́jú àwọn ọmọ yìí.